ẹ̀yin àgbà bẹ̀ ńlẹ̀ pé kàkà kọ́ ọmọ olóore ó jìn kòtò ẹni mọ̀nàmọ̀nà ó ṣiṣẹ́ ìrànṣẹ́ mo gbà àmọ́ ẹ dákun ẹ bá ń wí fọ́mọ olóore pé àsìkò ọ̀gbẹlẹ̀ láwà Nàìjíríà kò sí mọ̀nàmọ̀nà kankan lókè iná mọ̀nàmọ̀nà gan tún ṣe mọ̀nàmọ̀nà kò dúró déédéé bọ́mọ olóore bá wá fẹ́ jáde láàjìn ní ìsìn kó dákun kó gbátùpá rẹ̀ lọ́wọ́ o kó má bàa lọ rọ́ọ̀lù kòtò débi tí ó dà lápá àbí tí ó dà lẹ́sẹ̀ ẹ ṣeun. ẹ já wo ọ̀rọ̀ mẹ́ta kan nínú èdè Yorùbá tó jẹ́ pé wọ́n jọra wọn àmọ́ tó jẹ́ pé wọn ì ṣe kankan náà a sì máa ń sábà gbé wọn fúnra wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ọ̀rọ̀ náà rèé ọ̀gọ́ ọ̀gọ́ àti ọ̀gọ̀ gbogbo rẹ̀ ká ń dún gọ́gọ́gọ́ ọlọ́mọdé àgọ́ kí lọ̀gọ́ ọ̀gọ́ dòre ìpàkọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ kò sẹ́ńtẹ́lẹ́dùà ò fún àwa ọlọ́gọ́ dọ̀rọ̀ mi bí àpò àlùbọ́sà àwà àwọn ọlọ́gọ́ píún àwọn eléyìí náà wà àwọn nǹkan ń bẹ tí wọ́n rẹ́ mọ́lẹ̀ báyìí ní àfi bí òpópónà mọ́rọ̀sẹ̀ ọ̀gọ́ náà ní ìpàkọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ẹjá wa bọ́ sílé ẹlẹ́ẹ̀kejì ọ̀gọ́ dòmí ọ̀gọ́ kí leléyìí o igi gbọ́ọ́rọ́ tí wọ́n máa ń tìbọ̀ àké ẹ̀yin tẹ́ bá ti fi àké lagiri igi tẹ́ ń dìmú tẹ́ máa ń gbé sókè òun ìní ń jẹ́ ọ̀gọ́ igi náà ni wọ́n máa ń tìbọ̀ ṣọ́bìrì tí wọ́n fi máa ń gbẹ́lẹ̀ igi gbọ́ọ́rọ́ ìní ń jẹ́ ọ̀gọ́ ìní bàbá kan fi wínú bíbélì ń jò ní tó pé ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ń tá máa ń wí ni pé ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú ọ̀gọ́ ọlọ́run bó lọ̀gọ́ ọlọ́run ó ṣe mọ́ tù wá nú sáré pàkọ́ rẹ̀ rí ni ọ̀gọ́ ni kì í sọ̀gọ́ ẹlẹ́ẹ̀kẹta ọ̀gọ̀ dòdò ọ̀gọ̀ kí leléyìí iyọ̀ tí wọ́n ń dì tí wọ́n fẹ́ lọ́ọ́ tà lọ́jà ìní ojúlówó Yorùbá ń pè ní ọ̀gọ̀ ìní wọ́n fi mọ́ ń pé ọ̀gọ́ tà ọ̀gọ̀ ò tà owó aláàrò ó pè é èyí ò ní pé bọ́ bá di ọ̀rẹ́ tó gbé lọ́jà lọ́ọ́ tà ọ̀tá o ẹni tó bá gbé dọ́jà eléyìí ó gbowó tiẹ̀ pé torí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ntí ṣe pò sọ̀ra ntẹ́ ti jọ pé òun ó gbà yóò gba nǹkan rẹ̀ pò wá tàbọ̀ wá rí ìta kọ̀ọ̀kan ṣe rí i pé Yorùbá yìí ó kí pọ́pọ́pọ́ àfi bíi tí òkòbó ẹ mọ̀ kó àsìkò yìí o.